de ko ne kofa bi no a otete won no aye wo pon chicheku bani amamba fa so che na moti ko du pa wa so no sabe ye be tiesa wo de ya o sai na kasa Professor Kofi Abraham o de pa wa so eba live thank you yo so ma ka cha mo se Sania anto ba ka se fada ko ya kwa no na adwuma ye mu no no kure materials adwuma me ma nka ho a wonti mi ya ti aye fada ko ya na ba bi so yo sadi biane na ko fi ba nka ba ya mo ba chia busia aye fada ko ya na ba bi so me me ko la ni no mo ya adwuma fada na tra o mo ni ama hihya tra o mo ni ama twe enti na o mo sa fada ya fada ya alaji ani akwasi o ma to santi a o mo ba chia busia yo abusia pani wa dawo ma na ni ba me ni abusia no ma so FM bigina ha me dina ma ri ba ko ko ni krechi ni ba junior ni classmate ko no mo ya juma na player ba class ye nguta ye kura ye kuta 300,000 30 Ghana cedis ese junior so ai na ka busia na o fa tin papa aka so bi sara no bi na fo no ma sara ma so FM bigina ha me dina ma ba friend ni mo bro ni friend ni tertio ma frema na busia se do muga sa fani o mo se na ma bi na fo o ba frema busia ba ye o kuta 2 million 200 Ghana cedis ka ni sika ni 2 million mo nye na mo party frema tertio ni ku ka so bi o ma je timedi ka da se abra na so madawma atabu engoma kuma na ni abobo ne jamfua yaba awaha madawma yin ya ba ko da ni boy de obi enu mu ano de profit chia no but on the wallet the plato the chip best the my best the plato akodu wa so mo wadi afoma no o de bre ya ni sabeka we say we scan a room kwa ni no people who Ghana card e wo ID card ni na o fufu ya yi yes so wa o fana he picture na no baba stand around your boy I come out yo mama ya kwa na we tire we ba kwa je yere mama ya kwa se okuta kwa helu to na sa mama dia e pate oba e ka so bi ai usade ne boss ano mama ya kwa jana sidie krate ni ko mama yo sister Chan oba bi for so family aye sister Chan na ka sa we o free awon so ba ye o so ba pa here 200,000 na party u ka so ye ba je ti ada se na se fu na se na ma u ri ka so sa sister Chan promo aye bi so ko ya o so ku ta 200,000 mo nye na o promo party e ka so o ba je ti ma da se na se fu na se na ma na me Islam Sajua o ti so wa no na na ya sajua ti 200,000 there e pa ti o yan na e ka so bi that's a group that's it sabu amapa fa sabu che bodu mbano omo to so ba ko da mai owia na Professor Kofi Abraham
here to apply a very done over Eric, guitarist. Okay, so much later, I will now open up a fly. I will see you at the back here.
Kalakuta simfutu na botrevaliga asana no iditi samadi na waheba jiki busuma na busuma akokwa kanisa opono manyo tia wozu na wozu eba sabe yesi sabode yo bisamoke bebe obia na do so afame sabre bitana kana wa lukani wabia nyina yewe oni na busia ana kasa sabotori biche mo nyina ya obaye musa na wotu da ya busia bae eno na pe obasana sna obakata di kuntuma emi abre atu sikasa kisa mo fi ori na busia no bae a esi akutacho na ga na sini esi ka da 2 million ori na mo twedie na apati e ka so bi ye ba je ti ya da se fu na se anyama yo survivor bebe wo bia na no wo so afame eye wo na ku bi e frano Ele se é. ye mama bebe wo bia tresie ono ba na ya sabre eti mo matani se wo mo to santia ye mo mama se de e de yako yo sister aye wo na ku bi e frano awrabra awrajo so ku ta pa hasa 30 Ghana cedis ma be die na party e ka so bi ya be je ti ya da zira se bu da se kama yo na ya ko so family aye entampo ti tawia o so ba yo ku ta pa he no die na party e ka so bi na ya kro no a aye wa da fu bi o mo so ba ya e se ku ta pa he no 50 Ghana cedis eso so na to ma me na mo party e ka so bi ya be je ti ya da se bu da se anyama yo survivor for so family wọ́n ní mẹ́ẹ̀má mi ẹni bí na yẹ adwuma aláàjì ní pẹ́ẹ́sì ọmọ sí aláàjì ní àkọsí ọmọ sí mìíràn baakọ náà mi bá dá díẹ̀ náà ní ẹ̀bùsùn ẹ̀yìn náà wọ́n fọ́ tí ẹ̀ka sóbì yẹ bẹ́ jẹ́ ti yẹ dáṣẹ́ dáṣẹ́ ẹ̀rú dáṣẹ́ ẹ̀nyàmá wọ́n mi yìí nàmi ẹ̀ṣẹ̀ wọ̀ mi. ẹnìmọ̀ sí ebi akọ̀dọ̀ kúkú jí ẹnì sábẹ́ báfọ́ yàtọ̀ adájọ́ a ẹ̀lú a èsì pẹ́ máa dé ẹ̀kí sábẹ́ ní kásá bèbè yẹ tó ń ta ọ̀pọ̀ àkókò àpẹẹrẹ sẹ́mu òwúrọ̀hìnbá yíké lọ́sùnmọ́ ìrọ̀hùsù tí ẹ̀dọ́mọ́nà ti west náà ebi ara wà ha ẹ̀rọ nínú àbúrántì ìgbà sábẹ́ ọ̀gbọ́ ìgbọ̀mù láì ọ̀dọ̀ sọ̀rọ̀ ọ̀wọ́ ọ̀dọ̀ máa ẹ̀dí káka sẹ́ àwọn ọ̀gbọ́ ẹ̀rọ asáde rẹ̀dẹ̀ ẹ̀nà òbíà àbá ẹ̀yẹ yẹ̀mìà kọ̀dọ̀ àpòkù tí ẹ̀nà sábẹ́ ẹ̀dí mẹ́yẹ nínú ẹ̀nà ẹ̀kọ́ ẹ̀nà ẹ̀bà sábẹ́ ẹ̀dí káka sẹ́ ẹ̀dí àmà ọ̀rùbá. Yóò lọ yá ayé fúlẹ̀ lè fún ẹ̀dẹ̀ ilé ẹ̀dẹ̀ bọ́ ọ̀sán ọ̀rọ̀ ọ̀sán ẹ̀sì máa ń sọ ọ́nà tó nàá yá ló pàṣẹ ẹ̀ka sùn ẹ̀dá sí ewu. ẹ̀yẹ sọ́mọ oye ìsìnkú wíwú àná ẹ̀rọ ẹ̀dùnmọ́ òṣìṣẹ́ ayẹ sọ́la ìwúrí ìmọ̀ ẹ̀pẹ́sì náà yẹ̀wù àdìkà nínú ìmọ̀ nígbà ìwú òwúrú tí ìgbà ẹ̀fà ọdún ìsìlámà afọ́dé àgbàgbé ọ̀dà ọ̀rùmà yẹ̀wù ọ̀nà rẹ̀ ọ̀kẹ́ wáyé sọ́bì nana bíà. Yé, ẹ̀dí mi ẹ̀fọ́ aṣọ fẹ́mi.
Ọdún ni a ọmọ bàyà sí bí rọ̀bà kan ẹgbẹ́ Ghana cedis díẹ̀ lọ́kọ́ sí ẹ̀kọ́ ṣùgbì. Ní ọgbà mi fẹ́ ṣe bí ẹja dàgbò ọ̀sẹ̀ ẹ̀fọ́ ẹ̀nu yòrò díẹ̀ lọ́kọ́ sí ẹ̀kọ́ ṣùgbì. Lẹ́sẹ̀ kúrò ẹ̀sẹ̀ kọ́ yẹn lẹ́nu sọ yẹn díẹ̀ wọ́n yẹn wà lọ́wọ́ àwọn yẹn. Ẹ̀sà bí yín ní ọ̀pẹ́ bò. Sábẹ́ ẹ̀dínà kan sàmáfọ́. Abusua da dɔfo nyina no bɛyɛ bia obi anim sɛ yadeɛ ɛma yɛ nua kɔ nsia bi hɔ ɛdwom a ɛbɛyɛ ɛyɛ ɔhene bɛyɛ ke mpa waso dwom ɛnko a na meba baabi a metoɔ saberɛ yi ɛdwom yi ma ɔba akurafoɔ ne abusua maame asɛbɛ no suro sikateɛ ɛne anuamonom ne adɔfo nyina ɛyɛ ɔhene bɛyɛ ke nsa ne adwuma
Sevino, la Bussia, the Mammy, and Alto Santi, Betcha Bussia. In your Bama Wakamui, the Bow Hole, the Seshi, the Bussia, the Mammy, and Alto Santi, Betcha Bussia. Yo, by the night was so family, Vivian was a family. I have a pronim when I can way. Almost a my heavy dear. Mamma, dear, no count and come, I met now part 2 never. Yabeti and I saw that I'm not sure. Yo, I'm not being a form, I don't want to know so to be a home. I didn't wish your name is Lawan Mokasa. Sabra Midna, Midnama. I am a Liverpool. Liverpool, I think I put one like a summer way. Yes, I never want your Vitias. British boy, no mamma, she was saving my muscle tail. Your papa, I am part. Now we never buy. Your father got the young to ma. Every apprentice can sell. Almost say by every rubber quick here. And the governess is 1 year. Number 1 told and apple Kuni Kasubi. And there was a number of woman who saw them by guilty. You saw one of the dance here. The man who buy here. Now extra woman, the extra machine. Hopefully, my cousin and the buy in the Islamu. I have one for Mrs. Yo, Sabra, I didn't have a shop and I'm working, ma. I don't know.
Said the Empire Safari. Almost here, Papa, yes, one Yakuta, you cry, put up Massa, 30 Ghana since 1 year. Number 1 year, I ever should over get to Madasi. Yo, my Mr. for you. I am Brad George, Black Lassie, and a Brad George, and I say, Philo, and a fat, say, George, party, and Classy, you put you pray with them parents here, and to enter Aunt Franny, and Auntie Sarah, and the appreciating now, and parents here, Sister Ghana is 1 year. Now I'm about to because you must be able to be extra. Yes, Abusiano Adaso Yatinasi. Yenia Fabina Poku. Yes, Nasi never was in Amia Dumayasa to Waso. Yes, Ramo, Kitwabia Isra. Kwaya Monsa and Patakutu. Yes, Ramo, Yaudibado, Abusiabiano, a far of Beniswa, Abusian Sabaka, a far Abusian Kayaswa, almost Sabaka. Saturday, yes, Ramo. Yes, Ramo, Yatinasi, I ever saw Yamiana Jessica. Yamiano. Ọ̀rọ̀ bàbá kú ọ̀rọ̀ ẹ̀kìjà ìkọ́jìbọ̀ àfẹ́nà sábẹ̀ yẹ́nì àná wọ́n ti sẹ́ni pàpà ẹ̀wù wọ́n sì mú sẹ́yìn ọ̀bá ètò ẹ̀dínwó àmẹ́dúró náà sẹ́ni ètí ẹ̀mí àwọn tí wọ́n gàmí àdúmà ọ̀bẹ́bá àbẹ̀dú yẹ́nì àná ọ̀yẹ́ ẹ̀dúmà pàà yẹ́nì àná ọ̀yẹ́ ẹ̀dúmà yíkè àkọ́kọ́ àfẹ́yìn sẹ́ náà wọ́pọ̀lọpọ̀ sáré tí onífọwọ́ ẹ̀yẹ̀ wúlò náà bá wà bọ́ọ̀lù àti ìṣó. Ay, ese también me vino frío ya me llama. Sale, si ella fue ya ese día, a lo mejor tú me pedí. Ay, cuando salgo aquí fui a mi ya me llama. Ay, tú sabes ella, ahora que ya como uno se suele hacer, sale, sí. Mira, vas a ver para los uno.
Ina yana kan shi don kwaba ko kuma yanzu zuwa wadda tu ebe ya ci na ya kofi saboda yiwu pe ya Professor Kofi Abraham King of Ghanaian Music Gospel Osahin ọba kasa ọba tẹjọ. Yẹ́n sísè àbájá ni màá mi mú fún ọ̀ṣun tẹ́lẹ̀. Ẹyẹ ọba pọ̀ṣì à, ẹyẹ ní kuru ìsàbọ̀dù wọ́n sì fún ẹnu 50 Ghana cedis mú yẹ náà mo bá ti ẹ̀ka sùn. Yẹ ọfọ yà wò, sẹ́ni ẹ̀bùsùn nyinaa fẹ́ ní ẹ̀jẹ̀ àmọ̀ àpò, àmọ̀ àpò àpàm, ẹ̀jẹ̀ àmọ̀ àpò àpàm. Náà wọ́n kyerẹ́ adìyẹ wọ̀, fún ọ̀man àmọ̀ àpò. Wọ́n yẹ bàtì náà nàá fẹ́ẹ́ fún ọ̀wọ́ yìí, wọ́n àmọ̀ àmọ̀ àpò fún aṣọ ntì, ọmọ wọn aṣọ tè. Pàpà kakra yẹ no ọmọ sí ekuta 300 Ghana cedis. Èsì kàdé dànù 3 million. Pàpà ẹsẹ̀ òṣù àyè. Na ẹ̀ka àbùsùn ní nyinaa. Nàbà tí wúni àkà so bi. Ọbẹ̀ jẹ́ ntì mọ́ dáàsì. Dáàsì ewu dáàsì à ẹ̀yẹ mọ́. Na mi ẹ̀ṣirà o, wáyà adìyẹ.